Ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí. A ó máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì ní orí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n èèyàn tá a fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí òun ni arákùnrin ọ̀dọ́mọdé ọkùnrin kan tí a mọ̀ sí Destiny Boy, tí ó jẹ́ olóògbé ní àná tàbí ìjẹta kọ́ ní arákùnrin yìí ó jáde láyé. Destiny Boy ó jẹ́ ọmọ 22 years. Ẹ̀yin èèyàn wa, irú ikú wo ni Destiny Boy, irú ikú wo ló kú? Kí ló pa Destiny Boy? Báwo ni Destiny Boy, báwo ló ṣe kú? Ẹ̀yin èèyàn wa, ní orí ètò wa lénìí la ó ti máa sọ gbogbo rẹ̀ fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan, torí wípé níbí a ó máa tú bí gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀, bí gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí dópin. Gbogbo rẹ̀ la ó máa sọ fún yín níbí lénìí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú kí a kọ́kọ́ mọ irú ikú wo ni Destiny Boy, irú ikú wo ló kú. Ẹ̀yin èèyàn wa, Destiny Boy jẹ́ ọ̀dọ́mọdé olórin tí ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ó sì jẹ́ ẹni tí ó jẹ́ wípé even Portable Ọmọlálọmí ó ti jẹ́ èèyàn tí ó ti kọ́kọ́ show ní fídíò Destiny Boy rí. Nígbà kan la kàn bẹ̀rẹ̀ sí rí wípé Destiny Boy ó bẹ̀rẹ̀ sí ń lo àwọn drugs, àwọn oògùn olóró ni Destiny Boy bẹ̀rẹ̀ sí ń lò, tí ó jẹ́ wípé kò bá lára mu. Àwọn èèyàn sọ̀rọ̀ nígbà náà lọ́hùn wípé àwọn ọjà tí arákùnrin yìí tí ó ń gbé yìí ó ti pọ̀ jù. Kí nìdí tó fi jẹ́ wípé Destiny Boy ò ní èèyàn tó jẹ́ wípé yóò máa mentor rẹ̀ tàbí yóò máa ṣe àwọn nǹkan kan fún un tó jẹ́ wípé kò ní jẹ́ kí arákùnrin yìí kó lè go astray. Ṣùgbọ́n nǹkan tí a ṣe máa gbọ́ lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí tí ó lọ ni wípé Destiny Boy ó ti dolóògbé o. Destiny Boy jẹ́ ọmọ 22 years. 22 years ni Destiny Boy. Ẹ dẹ̀ mọ̀ wípé ẹ ṣáà rí wípé arákùnrin yìí ó kéré gidi gan. Ọmọ kékeré jòjòló ni Destiny Boy tí ó ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ayé rẹ̀. Ṣùgbọ́n bí Destiny Boy bí ó ṣe kéré tó, ó tún padà ní ọmọ kan sí ayé o. Ó níyàwó, ó sì ní ọmọ kan láyé. Arákùnrin yìí a ò tí mọ̀ bóyá ó máa padà ṣe autopsy fún Destiny Boy tàbí wọn ò ní ṣe, tàbí wọn kàn máa gbé Destiny Boy, wọn kàn máa gbé sí mọ́ṣúárì tàbí wọn kàn máa sin bẹ́yẹn ni a ò tí mọ̀. Bóyá wọ́n dẹ̀ máa padà ṣe òkú rẹ̀ bí òkú Mohbad ni. Ẹ̀yin èèyàn wa, kí lẹ lérò nípa òkú Destiny Boy yìí? Ìjẹ́ ẹ rò wípé ó yẹ kí wọ́n ṣe normal findings nípa òkú yìí, tàbí ẹ rò wípé kọ́kàn lọ gbé sìn bẹ́yẹn bí ẹni pé òun ló para ẹ̀? Kí lẹ lérò? Nǹkan tí ẹ bá lérò nípa kíní yìí, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí rẹ̀. Ṣùgbọ́n ká tó máa lọ, a tún fẹ́ sọ̀rọ̀ nípa arákùnrin kan tí a mọ̀ sí Peller, tí ó fẹ́ dàbí arákùnrin tí a mọ̀ sí olóògbé yìí. Kí la tún pe orúkọ rẹ̀ yìí? Destiny Boy. Ó tún ló náà tó fẹ́ fi ara pẹ́ arákùnrin yìí. Ìjẹ́ ẹ rò wípé kò yẹ kí Peller kí ó ní ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó máa ṣe bí mentor tàbí tí ó máa tọ́ sọ́nà? Ìjẹ́ ẹ rò wípé kò yẹ kí ó ní? Nǹkan tí ẹ bá ṣàlérò, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀ nínú comment section. A kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa máa rí o. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá ló gbé ètò yìí wá sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ní kàmúní láti máa ṣe dáadáa. Kí lẹ tún lérò nípa ọ̀rọ̀ Peller náà? Nǹkan tí ẹ bá lérò, ẹ jẹ́ ká mọ̀ nínú comment section. A kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rí. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Ó dà.